Ẹ káàsán, ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé. Mo kí àwọn ọmọ aládé wípé a kú ọdún, a kú ìyèdún. Ìwọ̀nba ìgbà tó kù tí ọdún yìí máa fi parí, àní bá ọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹ jẹ́ bá wa share program, ẹ bá wa pín kiri. Gbogbo wa náà láti gbọ́ nípa Donald Trump, nípa àdó olóró tí wọ́n jù sí ìpínlẹ̀ Sokoto. Nínú ẹ̀ náà, ó balẹ̀ ní ìlú Ọ̀fà, ìyẹn ní Kwara State. Bí tó ń sọ ìsọ̀rọ̀ àárọ̀ kẹ́lẹ̀ mọ̀ pé àwọn arábí yìí àríjẹ́ ń di màdàrú ni wọ́n. Gbogbo owó tí bọ́jẹ̀tì tí wọ́n ṣe Nàìjíríà, a lè fẹ́ sọ wípé àwọn báńdíìtì àwọn ló ń gbowó tó pọ̀ jù. Àwọn gangan ló ń ṣe ìjọba ẹ bá ṣe prógámù, because wọ́n á lọ kọ́ ọmọ school, ìjọba fún wọn lówó, wọ́n á gba owó. Gbogbo owó tí state èmi ń pa àwọn ló ń gbà. Wọ́n lo báńdíìtì yìí àti àwọn ìwà jàgídíjàgan ìfẹ̀míṣòfò yìí, wọ́n fi ń rí owó lọ́dọ̀ wọn ni. Ìdúgbàmù ẹyọ kan ní Donald Trump yìí dùn. Gbogbo àwọn Borno, àwọn ìlú tó kù, gbogbo bẹ́ẹ̀ náà lọ́yìn máa dé. Ṣùgbọ́n àdúrà tá a máa gbà wípé àṣìta bọ́ǹbù àtàṣìta ẹ̀bọn kò ní bá wa o. Ọdún ayọ̀ la máa ṣe. Gbogbo àwa tá a dẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ní crossover night, tá à ń la sàlátù, anywhere tá a ti fẹ́ lọ gbàdúrà, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, kóníkálukú bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀, kó yé yin báńgà, torí àwọn ẹlòmíì wà ń sìn, wọ́n máa yin báńgà, wọ́n máa yin báńgà. Tí kan burúkú bá ń ṣẹlẹ̀, àwọn èèyàn ní tètè mọ̀. Nígbà tó yẹ pé báńgà òun lẹ́yìn, àwọn èèyàn ní tètè mọ̀. Òun láyé sọ fún yín wípé ẹ jẹ́ ká yọra yọ ọdún mọ níwọ̀nba. Ẹlòmíì sìn ó ti mọ tí yóò lánàá, ó forí gbà kan, ó bá rẹ̀ ibi tó fẹ́. Torí ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe níwọ̀n tí wọ́n sí. Ní ìsìn Sokoto wọn pé lára ọlọ́run á ní ti àdọ̀rẹ̀ tán bẹ́ẹ̀. Gbogbo ibi tó kù tí wọ́n yìí tún wà, gbogbo bẹ́ẹ̀ náà l'Amẹ́ríkà máa ṣiṣẹ́ dé. Ọlákẹ́ fún wọn ṣe. Wọ́n sọra wọn di kan ẹ̀mí kí àwọn báńdíìtì máa lo àti Boko Haram àti ISWAP, gbogbo wọn kọ́ máa lo kí wọ́n máa lo armor tank, gbogbo kọ́ọ̀ náà máa lo drone láti fi attack. Ẹ wo mọ́ṣáláṣí tí wọ́n lọ attack ní ọdún kọ̀la, tí wọ́n bọ́ǹbù àwọn èèyàn ń bẹ̀. So yẹ kó rí bẹ́ẹ̀ bá ṣe program kékeré. Wọ́n lọ sí mọ́ṣáláṣí tí wọ́n pè ní ilé Ọlọ́run, wọ́n lọ bọ́ǹbù àwọn èèyàn mọ́ bẹ́ẹ̀. Ṣé ìwà yẹn da? Ṣé ìwà yẹn ṣó da? Àwítán àwọn ká máa ní kinní kan, àròkàn sí ìfẹ́ ni Amẹ́ríkà wọ́n fẹ́ máa pa mùsùlùmí. Ṣé àwọn báńdíìtì yìí ò ń pa mùsùlùmí ni? Àní kó pa àwọn èèyàn burúkú, kó jẹ́ ká gbádùn, ká pín. Sokoto ní kinní jù síbẹ̀ sí. Sokoto náà kẹ́rin Nnamdi Kanu wà. Gbogbo àwọn ibi tó kù tí wọ́n wà, kọ́ lọ túbọ̀ fún Amẹ́ríkà ṣe kí wọ́n lọ. Kó jẹ́ pé àwọn afẹ̀míṣòfò inú kan òun lọ́ máa bá, kó má dogun, kó má dọdẹ débi kó máa kán lẹ Yorùbá o. Ọlọ́run ò ní jẹ́ kó kán lẹ Yorùbá o. Torí gbogbo àwa tá jẹ́ ọmọ aládé, ká máa dúpẹ́ tí ìkan bá máa da ibì kan ló ti máa bẹ̀rẹ̀. Kí ìkan burúkú yìí kó má kàn wá. A dúpẹ́ pé lè tó ṣẹlẹ̀ ní Ọ̀fà àti ìrèyàn tí èkó pa mẹ́. Àwọn ibi táyọ̀ ọjà àdó lówó èsì náà, tó yẹ pé Nàìjíríà gọọmẹ̀ntì jẹ́ kínní ni. Ó yẹ kó ti lọ síbẹ̀, kó ti gbogbo àwọn TV channels, kó ti report lórí ẹ̀. Àwọn ibi tó kù sí,
lọ túbọ̀ àwọn ọmọ kọ́ lọ́wọ́ dẹ̀ yẹ kí ọ̀rọ̀ ogo kíní Amẹ́ríkà kó jẹ́ àwọn agbésùnwọ̀nmí nìkan ló máa ti mọ kó má délẹ̀ Yorùbá o kó má kàn wá kó má kan ẹni tó súnmọ́ wa o a má sì jẹ ọjọ́ ayọ̀ òun ni ká máa ṣe o gbogbo wa ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká ṣọ̀kan jẹ ẹ jẹ́ ká ṣọ̀kan mu ẹ má yẹ ká dẹ́mi ra wa légbodò nítorí àtẹnujẹ oúnjẹ ọ̀fẹ́ ọdún ẹlòmíì ọtí ìfà ló máa kó bá ìwọ tó mọ̀ pé ẹ̀ tí ò gbé ẹ̀sùn má lọ kánífà lọ sùn lé ẹ jẹ́jẹ́ tí ẹ̀mí bá yìí wà ìrètí òpin o nǹkan tó ó máa ṣẹ́kù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà ẹ̀ ní ìsinmi ẹlòmíì lọ ṣiṣẹ́ látàárọ̀ ó ti rẹ̀ gan kò sinmi kò tún so ó tún gbọ̀nà kánífà lọ ó tún dáárọ̀ jẹ́ ìgbà àsìkò tó yẹ kó tún fi sùn ó tún gbọ̀nà bí iṣẹ́ lọ báwo lẹ̀mí ẹ̀ rẹ́ gùn torí ẹ̀rù ẹ má yẹ ká fọwọ́ ara wa ṣera wa ẹ jẹ́ ká ṣọdún níwọ̀nba gbogbo àwọn tó dẹ̀ ń pa èèyàn kiri náà kọ́ lọ́n túbọ̀ bá mú wọn kọ́wọ́ Amẹ́ríkà túbọ̀ bá wọn àwọn tí ó dẹ̀ pa lára ní ọ̀fà náà adúpẹ́pẹ́ mi ò bá lọ kélédùmarè kó bá wa fìdùnnú rọ́pò ẹ̀ fún wọn àwọn tí Sókótó ní ìsìn wọn àti give more details lórí ẹ̀ pa Amẹ́ríkà náà ń wí bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ nígbà tí Amẹ́ríkà sọ wọ́n rò béèrè ni gbogbo àwọn tó ń ṣe content lórí dídẹ Amẹ́ríkà kìíní kan gbogbo wọn ti mọ̀ pé kò ń ṣe ṣeré òru ni Amẹ́ríkà wọlé bí olè tó àbẹ́ẹ̀ríṣà Amẹ́ríkà ó wọlé bí olè tó wọlé dé lóru ni bí olè tó wọlé dé lóru òun lọ̀rọ̀ Amẹ́ríkà ó wọlé bí olè tó dé lóru ni gbogbo Áfíríkà gan ló máa mì tìtì pé Amẹ́ríkà wọ Nàìjíríà wọ́n pè ní giant of Africa giant of Africa tọ́wọ́n báńdíìtì tó jẹ́ wọ́n pàṣẹ tí wọ́n bí àwọn ọkọ̀ ń church ẹ̀wọ̀n ìjọba láyé gbé ṣé yẹn ìwà tó dáa àwọn àfáà kan ń sìn tó ẹ̀kọ́ sòtọ́rọ̀ wọn ní sòtọ́rọ̀ àti máa blame Amẹ́ríkà ṣáwọn tó lọ pamọ́ wọn láṣì yẹn ní ìsìn káná ìwà láyé a máa jọ ṣọdún ni Ọlọ́run jẹ́ ká ṣèrìn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ lọ ilé ọdún sí ẹ̀rù ń bá wọn lọ ilé ọdún nítorí ẹ̀yìn àwọn apààyàn yìí náà ni wọ́n wá sọ ìlú di ìlà ìlò àwọn kan ní DSS ni wọ́n gbé wọn ní Èkó wọn bá tún bọ́ǹbù Èkó ní ìsìn àìbọ́ǹbù Èkó iná ṣẹ́ yọ tó jẹ́ pé ilé bíi 25 story òun náà mú wọn tó fà wọn lè sọ pé kọ́ báyìí ló fà lára bí lójú bọ́ọ̀mù sí bẹ́ẹ̀ sí a lè mọ̀ bóyá àwọn Boko Haram bọ̀ wọ́n ti ní ọwọ́ ọlọ́pàá ti bà wọ́n àwọn tí wọ́n wọ ìpínlẹ̀ Èkó adúpẹ́ fọlọ́run sásìkò tẹ́ pé wọ́n ṣọdún Ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ṣọdún lóríṣiríṣi àwọn wọ́n wá dábẹ̀rú nǹkan tó ṣe ilẹ̀ Yorùbá gbogbo àná gàwá kẹ̀ lákówèrè lákówé àtàjà tó sinmi lákó wọn mọ́ra gbogbo àwọn Haúsá yẹn náà ní ìsìn lọ́kùn gbogbo orí bọ́là kiri àwọn bá wa ń gbàgbà nítorí ìjẹkújẹ tó máa jẹ kò jẹ́ kọ́gbọ́n wọn ò mọ̀ ẹ̀tọ́ wọn ò mọ̀ kan tó yẹ kó ṣe wọ́n dẹ̀ mú wọn ò fẹ́ ṣe ni ẹnu jẹ Ọlọ́run máa jẹ́ orí burúkú máa tẹ̀lé wa orí ní ká ṣe wọn pé pẹ̀lú àṣẹ lè máa ọba tó nílé ayé ọba jíkẹ́ ọba jígẹ̀ gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá pátápátá a máa ṣẹ́gun wọn lágbára Ọlọ́run òmìnira ilẹ̀ Yorùbá tá à ń béèrè fún adé nírọ̀rùn gbogbo ẹ̀yin ọba ẹ̀yin tẹ́ ń jáàdú oyè bóyá lọ́yẹ̀ tẹ́yẹ kinní kan àárín kẹsàn sí gbogbo ọ̀rọ̀ ilé àárín ọ̀rọ̀ ọba ọ̀rọ̀ ìjàdù ẹ̀ kò jẹ́ lọ wá sọ kẹwàá kẹpẹ mítìn kẹwàá solution sórí ọ̀nà pọ̀ ń Kwara ààrẹ lè tó sọ̀rọ̀ nínú pépà àbí kẹ máa fi èèyàn jóye ẹ̀fẹ́ oyè ìjọ kan lọ́mọ oyè tán oyè kú oyè náà ni pàtẹ́bí ìjọ kan lọ́mọ ọ̀kan lọ́mọ Ọ̀yọ́ tẹ́bí jẹ́ kọ̀ọ̀kan wá tó kò sáfàní kankan tó ṣe fún wa ẹ̀yin lẹ́kọ̀ọ́ gbowó sápò tí ẹ̀mí àwọn èèyàn ń ṣòfò pàṣẹ fáàrẹ ọ̀nà kakanfò kẹ́ni kíjọba sẹ́yìn nìkan
kí wọ́n dojú ìjà kọ wọn bá dẹ̀ ti dúpẹ́ pé Donald Trump ti wọlé. Òun lẹkùn ọkọ̀ Gumi, ẹkùn ọkọ̀ báńdíìtì. Mo gbé fún Donald Trump, ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Donald Trump ọkùnrin ogun, káàbọ̀ sí Nàìjíríà, bọ́ àwa táwọn nípa má dọ́dọ̀ wa jọ o. Àwọn tí wọ́n ń ba àwọn tẹ fẹ́ wá bá àwọn ní kẹ bá o. Ẹ má dẹ̀ ṣoore tán kẹdú àmọ̀ pé gbogbo nuclear weapon tẹ́ lè náwó ló bá dé. Ẹ má nípo ara fẹ́ gbà. Ẹ̀yin lẹni ẹ fẹ́ ràn wá lọ́wọ́, Ọlọ́run kẹ́yìn ní orílẹ̀-èdè yìí ni. Kò tẹ́ nítorí ẹ̀kẹ́ tó wá kó gbogbo àlùmọ́ọ́nì wa tán. Nǹkan tẹ́ bá fẹ́ gbà, eléyìí tágbára location 419 bá gbé kámbẹ̀, wọ́n á ṣe fún yín. Ẹ má tún fi wá kó wa sínú ìṣòro, kó wa sínú hílà hílo. Mo mọ̀ pé ìdùnnú àtayọ̀ ló máa gbẹ̀yìn wa lágbára Ọlọ́run. Iléeṣẹ́ Koiki Media bẹ̀ láti ń dábẹ́ ẹ̀díbẹ̀ láti ń fọ̀ bí òwe. Ọdún tuntun la fẹ́ bọ́ sí ẹ jọ̀ọ́ ẹ fún iléeṣẹ́ látìlẹ́yìn tó nípọn kí kẹ́ lè túbọ̀ máa gbádùn wa jù báyìí lọ nínú ọdún tó ń bọ̀ yìí. Agbára Ọlọ́run, ilé yín á rójú, ọ̀dẹ̀dẹ̀ yín á ráyè. Orí burúkú òfò ẹ̀mí kò ní jẹ́ tí ẹ bá love, ẹ bá share, ẹ bá pín káàkiri. Ẹ follow wa lórí YouTube, orí Facebook, orí TikTok, Twitter. Iléeṣẹ́ Koiki Media náà ni bẹ̀ láti ń dábẹ́ ẹ̀díbẹ̀ láti ń fọ̀ bí òwe. Gbogbo àwọn ọmọ aládé níbikíbi tá a bá wà, ẹ jẹ́ kí àwa náà kí a fàdúrà ran ara wa lọ́wọ́ ká gbòmìnira ilẹ̀ Yorùbá ẹ̀ nírọ̀rùn. Ẹ dẹ̀ jẹ́ bá wa support iléeṣẹ́ Koiki Media. Iléeṣẹ́ yìí ó nídìí ìrànlọ́wọ́ yín, a nídìí support yín, àtìlẹ́yìn yín tó nípọn. Ẹ ṣé fún iléeṣẹ́ Koiki Media. Torí iléeṣẹ́ Koiki Media bí òmìnira ilẹ̀ Yorùbá gangan, òun ló jẹ wá lógún. Àfẹ́kẹ́mi ọmọ Yorùbá kó máa ṣòfò. Torí ẹ̀ láyé ń gbà àwọn ọmọ Yorùbá wa nímọ̀ràn wípé ẹ má lọ jẹ àjẹjù ń gbọ́ ọdún. Tẹ bá ń lọ ṣọ́ọ̀ṣì tí ṣọ́ọ̀ṣì ń bá bọ́ síbi igbó, ẹ dúró lé kẹ gbàdúrà, Ọlọ́run á gbọ́. Débi kọ́ máa tún wá jí yín gbé ṣọ́ọ̀ṣì. Inú ọdún tó rẹ̀ bí máa tún lọ máa wá ransom. Kò sí lápò tó lè yá yín lówó tọmọ owó ransom. Ó ransom wọn. Owó tó kọ́ odidi ilé, tó kọ́ odidi estate mi gan wọn làwọn arábì lọ́wọ́ máa béèrè lọ́wọ́ ìjọba. Mákẹ́ tó fi ìyà máa jẹ yín. Àwọn tó yìí wà lára nínú ìgbèkùn Elédùmarè á tú wọn sílẹ̀ o. A ní lè mú wá jù báyìí lọ fún yín.